Ọlátúnjí ọkọ Ramot, Ọlátúnjí o bàbá Mariam, òní lọ́jọ́ ìbí rẹ̀ kórí jẹ́ òpẹ́. Ọlátúnjí ọkọ Ramot, Ọlátúnjí o ọkọ Ramot, òní lọ́jọ́ ìbí rẹ̀ kórí jẹ́ òpẹ́. Ìṣọ̀lá o kó gbogbo tọ́ ìgúnnugún kúléwé kó gbogbo tọ́. Bàbá Sàmádì o kó gbogbo tọ́ ìgúnnugún kúléwé kó gbogbo tọ́. Kàsímù o Ọmọládìméjì ọkọ Ramot, bàbá Abdulsamad, bàbá Mariam o ó máa kú oríire òní o ó kú oríire tayẹyẹ ọjọ́ ìbí tó bá ọ láyé. Aya rẹ pàtàkì ló rán mi sí ọ àtàwọn ọmọ tọ́lọ́run fi fún ọ wọ́n ní wá kí ọ fáyẹyẹ ọjọ́ ìbí tó bá ọ láyé. Ìṣọ̀lá o Ramot ní kí n kí ọ ó ní ó ṣe òkú tọ́jú òun fún ìfẹ́ tó fi wọ́n sóhun àti ìfáwọn ọmọ. Ó ní kó o gbó Ìṣọ̀lá, ó ní kó o pẹ́, ó ní kó o gbélé ayé kó o ṣe rere. Ìṣọ̀lá o ó náwó rẹ mẹ́wẹ̀ẹ́wá tó o fi ṣẹ́kù sí, ó náwó yẹn wà á fi jẹ́ láṣẹ ọba mi òkè. Ramot wá sọ pé olówó orí mi o àyànfẹ́ tèmi nìkan o bọ̀rọ̀ pín níyàwó ẹlẹ́wà lọ́kọ mi. Olówó orí mi o àyànfẹ́ tèmi nìkan o bọ̀rọ̀ pín níyàwó ẹlẹ́wà lọ́kọ mi. Ọmọládìméjì o aya rẹ àtọmọ rẹ wọ́n ní kí ọ délédélé, wọ́n ní kí ọ wọnú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ lọ. Ìwọ nílé o ìwọ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìwọ ọmọ olódù ọba èyí tó ti dẹrẹ pé tí ó lè pè tán tẹnu rẹ̀ ká kó roboto. Ọmọ àtẹnigbọlá o ọmọ àtẹnigbọrẹ, ọmọ olódù ọba, ọmọ àkáwó ṣòwò, ọmọ akábì sọ̀rọ̀. Ìwọ tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́, ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń ṣọ́lé bàbá tó bí ọlọ́mọ. Alàgbẹ́niyàn tí wọ́n gbọ́dọ̀ gbówó là lọ́wọ́ bàbá tó bí ọlọ́mọ. Àgbẹ́niyàn ọmọ lọ́la tí ń ṣá kẹ́kẹ́, alàgbẹ́niyàn ọmọ lọ́la tí ń bàbàjà, àgbẹ́niyàn ọmọ lọ́la tí ń wakọ̀ abẹ́, ọmọ lọ́la tí ń fẹ̀jẹ̀wẹ̀ ní onílé bàbá tó bí ọlọ́mọ. Bẹ́ẹ̀ bá dọ́dún ọba kẹ́ dúró, ojú oró kì í jẹ́ kẹ́sẹ̀ yẹ ó tó mi nílé bàbá tó bí ọlọ́mọ. Ìrù ọ̀kẹ́rẹ́ kò jẹ́ kó dùn ọba ó tòrò. Ìwọ tí ọba sọ ní fìlà yóò sì máa pẹran. Ìwọ olódù ọba ọmọ àtẹnigbọlá o ọmọ àtẹnigbọrẹ. Ìṣọ̀lá tí wọ́n bá bí ọ léèrè wípé ta lẹni tó ń kọrin ewì látẹ̀kan, bá mi wí fún wọn pé Akígbe Ìgbàlà lèmi jẹ́. Ìṣọ̀lá o kó gbogbo tọ́ ìgúnnugún kúléwé o kó gbogbo tọ́